Ẹ káàbọ̀ sórí ètò wa Òde Òdùbí. Akínyìn o, báwo la bá yín? Ṣé àlàáfíà ni gbogbo wa wà? Ẹ̀dẹ̀kú ọjọ́ òní tó jẹ́ kíni ọjọ́ ìsinmi. Ṣé gbogbo wa lọ sílé ìjọsìn? Ẹ wo dádì àti mọ́mì, èmi ni ti yín tòótọ́, mo tún dé o. One Yorùbá nation forever. Ẹ wo kókó tó wà nínú ìròyìn lẹ́yìn ni wípé Ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀rù máa ń bà wọ́n, ìlágúndé ń bò wọ́n nítorí wípé kíni kò mọ̀ wípé òun máa gba lẹ́tà àbí ó máa jíṣẹ́ fún wípé kó ṣe kíni kó kúrò lórí ìjókòó tó wà nítorí kíni nítorí protest tó ń ṣe. Òun ò mọ̀ wípé inú máa bí àwọn ọmọ ilẹ̀ yìí débi wípé wọ́n máa sọ fún wípé kó kúrò lórí ìjókòó tó wà, wípé bó ṣe ń jókòó yẹn wípé ó ní wọ́n lára, wípé kó kúrò lórí ìjókòó yẹn kíákíá. Ẹ wo nítorí wípé kí ni àwọn ọmọ Nàìjíríà gan ó ti sún wọn, àwọn ọmọ Yorùbá ó ti sún wọn nítorí wípé kí ni ara ni wọ́n ó wá pariwo end bad government. Tinubu ó ní láti lọ, ẹ dópin sí ìjọba burúkú. Tinubu láti lọ lọ́wọ́ ń kàn sí Tinubu láti lọ. Ìyà tó ń jẹ wá ti tó, Tinubu láti lọ. Ó ní bẹ̀rẹ̀ àti gbogbo àti tó ti ń sọ̀rọ̀ yìí wípé kò tiẹ̀ sọ kankan, wípé ó kàn jókòó ni, kò tiẹ̀ ṣe kankan lórí oúnjẹ ibi tó ń pààyàn, wípé ibi tí wàá ń pààyàn gan-an báyìí, wípé ìjọba burúkú ló ń ṣe. Ó ní lórí social media ibi tá ti ń rí gbogbo ẹ̀, níbi tó yẹ pé ìwọ tó bá jókòó sílé tó bá bọ́ta o lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media, láti ìwọ náà tó jókòó sílé tó ń gbọ́ wa tí o lè ṣe kíni o lè jáde ṣùgbọ́n o gbọ́ wa don't want to watch social media. Ẹ wo àwọn tó ṣe protest ní ẹ wo ẹ jẹ́ á sọ fún yín, Tinubu ní láti lọ ni o, nítorí pé kíni ìgbà tí kíni wà ń bẹ, kí lorúkọ wọn, ìgbà tí Jonathan wà ń bẹ ìyà ò jẹ wá tó báyìí o. Ìgbà tí Jonathan wà ń bẹ òun ni à ń ra pure water 5 naira, òun ni à ń ra one bag of rice 12,000 naira. Tí Buhari wọlé báyìí lábẹ̀ sí máa ra pure water mẹ́ta 50 naira, lábẹ̀ sí máa ra bag of rice 25-30. Tí Tinubu máa wọlé báyìí pure water mẹ́ta 50 naira ìtúnra, table water tá ń rà ní 100 naira tẹ́lẹ̀ ó ti di 200, mineral tá ń rà ní 200 ó ti di 350 naira, 400, 500, malt gan ti di 500, bag of pure water kan tá máa rà ní 100, 150 ó ti di 400 naira. Ṣọba lè tó wá dùn àwọn èèyàn jù òun ní bag of rice, nítorí pé kí ni àwọn ọmọ Nàìjíríà wọ́n ti fi rice wọ́n ti fi bà wá jẹ́. Bag of rice láti 12,000 naira sí 28-30, láti 28-30 sí 90, 100 nítorí rice tí ó ní kí ló dé. Ẹ wo protest tèmi yìí, protest ọ̀tẹ̀ yìí ó jẹ́ #Tinubu must go, nítorí pé kí ni ìyà tó ń jẹ wá ní orílẹ̀-èdè yìí ó ti pọ̀ jù. Ó ní kí ló dé, wípé ṣáwa nìkẹ́ lájà àwọn yòókù lówó ni, wípé ṣé kò ní bó ṣe ń ṣe ní àwọn ilẹ̀ míì ni, wípé ṣé kò ní bí wọ́n ṣe ń ṣe tó yẹ pé wọ́n máa gba owó yẹn kò dẹ̀ ní sí nira fún àwọn èèyàn tó ń bá wọn gbé. Ó ní ẹ wo Tinubu gbọ́dọ̀ lọ ní o, #Tinubu must go òun ni eléyìí, torí pé kí ni ẹni tó bá ti mọ̀ pé òun ò lè ṣe tiwa, ẹni tó bá ti mọ̀ pé òun ò lè fún wa ní ìfọ̀kànbalẹ̀. Ó wá ní ẹ tún wá wo ọ̀rọ̀ bọ́dà yẹn sìn. Ẹ máa sọ pé wípé àwọn tó yẹ kó wọ orílẹ̀-èdè lọ wọ orílẹ̀-èdè lẹ ṣe ti Bọ́lá, nítorí báyìí lẹ ṣe ti Bọ́lá, nítorí báyìí ẹ dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ajé wa yìí tó jẹ́ kí gbogbo ẹ̀ kó máa lọ nílọ́run nítorí Bọ́lá ni. Ẹ wá ní kí gbogbo àfi tipá o a gbọ́dọ̀ máa jẹ Nàìjíríà rice, àfi tipá o a gbọ́dọ̀ máa jẹ oúnjẹ ilẹ̀ wa, ṣùgbọ́n oúnjẹ ilẹ̀ wa wá tún wá wọ́n ju àwọn oúnjẹ tó ń gbé wá láti ta lọ. Ẹ wá ní ẹ wá fẹ́ fi style máa tàn wá, ẹ wá ní ẹ̀yin á máa ta báàgì rice ní 40,000 naira. Àyẹn tẹ̀ di wípé àṣà rẹ̀ gan mọ̀ wípé ìyà ń jẹ àwọn ọmọ ìlú torí pé kí ni rice wọ́n, oúnjẹ wọ́n, títí ò da, jàmbá ọkọ̀ lọ́tún, jàmbá ọkọ̀ lósì, ẹ̀mí ń lọ lójoojúmọ́ lórí protest yìí gan, ẹ̀mí tiẹ̀ ti lọ jù. Olótú wá ń bí àwọn ọmọ yẹn nínú wípé
Tinubu ní láti lọ ni. Tí kò bá lọ báwo la ṣe fẹ́ gbòmìnira wa, tí kò bá lọ báwo la ṣe fẹ́ gbádùn ara wa, tí kò bá lọ báwo la ṣe fẹ́ ní ìlọsíwájú. Ìwọ sọ wípé òun ṣiṣẹ́ fúlù, ìwọ sọ pé òun ṣiṣẹ́ fún wa, ṣùgbọ́n ìyà ń jẹ wá. Ẹ wo hashtag Tinubu must go, òun lọ ṣe this, ó ti ẹ̀já lẹ́nu, he must resign. Ó gbọ́dọ̀ lọ, òun ariwo ẹ̀ lọ ń kẹ́sìn. Ó ní òun gangan ló kó bá wa. Wípé báwo ló ṣe máa sign deal wípé MC Olúọmọ á máa gba 400 million naira lóṣù. Báwo ló ṣe máa wà lórí àpèrè tó jẹ́ TVP ẹ̀dẹ̀ máa ṣe kíni, tó dẹ̀ máa fi 21 billion naira máa fi máa túlé tí ẹ̀ ṣe. Ọba wa bọ́ ta wá sọ pé ẹ farabalẹ̀ amọ̀yà tẹ́ ń jẹ. Ṣé ó mọ̀ ìyà tá ń jẹ lóòótọ́? Ó mọ̀ ìyà tá ń jẹ, ó mọ̀ wípé one bag of rice 90,000 naira ni lòun ṣe lọ gbé mi wà tó wá sọ pé wọ́n máa tà ní 40,000 naira. Àwa gangan là ń ṣera wa nílùú, àwa là ń ṣera wa, àwa náà là tún gbára wa. Ewé méje ká gbàgbé nítorí wípé kíni, ìyà tá bá ń jẹ sìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìtọ́ ní fáwọn ọmọ tó bá dẹ̀ ra. Nítorí pé ìtọ́ náà làwa náà gbọ́ bí wọ́n ṣe ń jà fún òmìnira ara wọn ní lọ́wọ́ àwọn òyìnbó kó tó ṣẹ̀ṣẹ̀ wá gbòmìnira wọn. Káwa náà ká tó wá bẹ̀rẹ̀ sí máa di ọ̀tá ara wa, ká tó wá bẹ̀rẹ̀ sí máa di ẹni tó ń ṣera wa. À ń ṣera wa débi wípé ó ti di lemọ́ lára wa. Àwa náà la máa sọ wípé tá a bá wọbẹ̀ wípé kí ni òmìnira á dé, tá a bá wọbẹ̀ ó jẹ́ wípé oúnjẹ kò ní wọ́n. Ó ti wá jẹ́ pé gbogbo nǹkan tá sọ pé a máa ṣe yẹn àwa ṣe, ṣùgbọ́n ó jẹ́ wá jẹ́ wípé ìnira ló bọ́ sí. Ẹni oúnjẹ ò ní wọ́n. Sálárì èèyàn tó gbowó oṣù gan, owó oṣù ẹ̀ lásán gan kò tí ì ra rice. A bẹ̀rẹ̀ sọ pé ó tiẹ̀ fẹ́ ra ẹ̀wà, àbó tiẹ̀ fẹ́ ra gàrí tó jẹ́ pé òun ló ṣe kíni, òun ló cheap jù ní gbogbo oúnjẹ tá à ń rà. Nísìnyí gàrí ti wá di góòlù. Àmọ́ wípé tí kò bá sóúnjẹ lé gàrí la máa ṣe kíni, la máa padà ok já tiẹ̀ mú gàrí tó bá máa di alẹ́ a máa wá nǹkan jẹ. Ṣùgbọ́n nísìnyí gàrí ti wá di góòlù sí kí la máa wá jẹ. Ẹ̀wọ̀n wọn pariwo gbọ́dọ̀ lọ ní o nítorí pé kíni kò wúlò fún wa, nítorí pé kíni kò dá sí wa, ó gbọ́dọ̀ lọ. Tí kò bá lọ báwo la ṣe fẹ́ ṣe? Tí kò bá lọ báwo la ṣe fẹ́ ṣoríire, báwo la ṣe fẹ́ débi gíga? Ẹ wo Tinubu gbọ́dọ̀ lọ nítorí pé kíni tí kò bá lọ wàhálà máa ṣẹlẹ̀. Òun làwọn ọ̀dọ́ ń pariwo he must go. Ẹ má gbàgbé láti subscribe, ẹ má gbàgbé láti tẹ̀lé wa. One Yorùbá Nation forever. Ó dàbọ̀.